Aláròyé máa wí o. èyí nìdí táwọn ọmọ nàìjíríà ṣe gbọ́dọ̀ fi ìbò wọn lé ìjọba apc dànù tanko. alákòóso obedient movement ẹgbẹ́ àwọn tó ń ṣe ti peter obi tó dupò ààrẹ lẹ́gbẹ́ labour lọ́dún 2023 tó sì tún gbèrò láti tún dupò ààrẹ lọ́dún 2027 tó dé tán yìí Yunusa Tanko ti ní àfi kí àwọn ọmọ nàìjíríà fi ìbò wọn júwèé ilé fún ìjọba apc lásìkò ìbò ọdún tó ń bọ̀ nítorí bí ètò ọrọ̀ ajé tí kò dáa ṣe kó ìnira bá àwọn ará ìlú tí àìríṣẹ́ ṣe sì gba gbogbo ìlú kan tí owó orí tí kò mọ níwọ̀nba ń wọ àwọn ènìyàn lọ́rùn àtàwọn ìṣòro míì tó ń bá àwọn ará ìlú fínra. lásìkò ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe láìpẹ́ yìí iná ló ti sọ̀rọ̀ yìí ó ní nítorí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ wípé ìbò ọdún tó ń bọ̀ yìí láàrin àwọn ọmọ nàìjíríà àti ẹgbẹ́ apc ló máa jẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí yóò sì fi ìkanra ìrora àti gbogbo ohun tí wọ́n ń là kọjá fìbò lé wọn padà sílé wọn ni. Tanko tó sọ̀rọ̀ nípa oríṣiríṣi ìṣòro eléyìí táwọn ènìyàn ń là kọjá ní nàìjíríà èyí tó dá lórí ètò ọrọ̀ ajé ètò ààbò àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ wípé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ni kò lè jẹ oúnjẹ ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì lójúmọ́ púpọ̀ wọn ni ẹ̀rù ń bà láti lọ sínú oko wọn àwọn míì ò lè sanwó iléèwé àwọn ọmọ wọn mọ́ okòwò wọn sì ti dojú dé nítorí owó orí rọ̀gùnrọ̀gùn tíjọba yìí kì bọ̀ wọ́n lọ́rùn pẹ̀lú gbogbo rẹ̀ náà a tún yá owó gọbọi fún àwọn nǹkan tí à ń jẹ ni dípò kí a máa pèsè wọn fúnra wa báwo ni orílẹ̀-èdè kan ṣe ń rí ọ̀nà àbáyọ nírú ìyẹn. Tanko ní gbogbo bí nǹkan ṣe rí yìí ti fi hàn pé wọ́n ti fún nàìjíríà gbẹ tán bákan náà ló tún sọ̀rọ̀ nípa bí Peter Obi tí wọ́n ń ṣiṣẹ́ fún nínú obedient movement yìí àti Rabiu Kwakwanso ọkùnrin olóṣèlú ìpínlẹ̀ Kano tó náà dupò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú NNPP lásìkò ìbò tó lọ ṣe finú ẹgbẹ́ òṣèlú ADC sílẹ̀ lọ sí Nigerian Democratic Congress NDC. Tanko nínú àwíjàre rẹ̀ lórúkọ gómìnà ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀ yìí lórí ìdí tó ṣe kúrò nínú ADC sọ wípé ìjà abẹ́nú àti èròǹgbà rẹ̀ láti wá ẹgbẹ́ òṣèlú gidi tó lè jẹ́ kí ó ráyè sí orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ kó kó ẹrù rẹ̀ kúrò níbẹ̀. Obi tí kò lò ju oṣù 4 lọ nínú ADC tó fi kúrò níbẹ̀ lẹ́yìn tó kúrò nínú ẹgbẹ́ Labour lọ́jọ́ tí ọdún 2025 parí ní oríṣiríṣi àwọn èèyàn títí kan iléeṣẹ́ ìjọba àti ẹgbẹ́ APC ti yọnu sí lára wípé ó ń fò kiri inú ẹgbẹ́ òṣèlú àti pé bó tilẹ̀ wù kí ó máa ga apá kiri pé òun lérò lẹ́yìn ààlà ni yóò fòkó ọ̀lẹ hàn lọ́jọ́ ìdìbò nígbà tí wọ́n béèrè bóyá lóòótọ́ ni ìkùnsínú wà láàrin Obi àti Alhaji Atiku Abubakar tí í ṣe igbákejì ààrẹ ilẹ̀ yìí nígbà kan rí tóun náà sì tún fẹ́ dupò ààrẹ lọ́dún 2027. Tanko ní kò sóhun tó jọ bẹ́ẹ̀ nítorí ẹni iyì àti èèyàn pàtàkì ni Atiku jẹ́ nínú ADC. ó ní ọ̀kan náà lòun àti Peter Obi jọ wà kí ọkùnrin Anambra náà tó fi ẹgbẹ́ sílẹ̀ ó ní bàbá àti aṣáájú ni ọkùnrin ará Adamawa náà jẹ́ sí gbogbo wọn. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.